Alhamdulillah Rabbil Alamin, you are welcome back to this episode, that is the role of government in pandemic. So biti wala ti wa niyen, but what are the foundation of this problem? Foundation wàhálà gẹ́gẹ́ ni pé láti ilẹ̀ àtijọba àtàràlù wọn ò jọ sí papọ̀. They are not work together. They don't have cordial relationship. Ìjọba wọn dúró láyè tiwọn and ọmọ ìlú aráàlú àwọn náà dúró láyè tiwọn. Ká sọ pé bóyá bí àjọṣepọ̀ wà láàrin àtijọba àtàràlù tẹ́lẹ̀, gbogbo wàhálà tá ń face nínú pandemic yìí ìbá ti tó bẹ́ẹ̀. Ìdájọ́ ń pè ní principle of democracy are practiced here. Lára principle of democracy, rule of law, freedom of the press, respect of human rights, active political process, and enlightened citizen. The democracy can ever exist without all this. Now, ìjọba Nigeria, they identify 3 agendas to fight the coronavirus. Alákọ̀ọ́kọ́ ó ní lockdown. Ẹlẹ́ẹ̀kejì ó ní láti máa fún àwọn aláìní lóúnjẹ. Ẹlẹ́ẹ̀kẹta ó ní testing and treatment of coronavirus patients. Ìtí wọ́n sọ dá lóòótọ́, kódà tó bá lè mú mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ ìbádá. Àbálálàáfíà ìdá ti sí wàhálà. Alákọ̀ọ́kọ́ total lockdown, yes, we accept that one. Even 18 federal government declare àti district government declare méjèèjì a wà ní total lockdown. Torí wípé gẹ́gẹ́ bá ṣe kà sáájú ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní bá jà kálẹ̀ àrùn bá bẹ́ńbì kan nínú ìlú náà fala tadi uluwa, do not enter that land, mọ́ wọ́bẹ̀. And tó bá dẹ̀ sí pé àjàkálẹ̀ àrùn yẹn bá bá ọ nínú ìlú náà, do not leave that land until the problem solved. Mọ́ fi ìlú náà lẹ́lẹ̀ títí ẹ fi rí àbáyọ sí ìgbésí ayé yín. Ṣé ìpọ́nrọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó náà àwọn ìjọba tẹ̀lé látàrí wípé ẹ̀dú sílé tẹ́bá dúró sílé àìsàn yìí kò ní mọ̀ fò káàkiri bí ó ṣe ń fò àti gbàyún. Bọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni ẹ̀fẹ́ fún àwọn èèyàn ní oúnjẹ, ibi tí Nàìjíríà ti fẹ́ẹ̀lì ni. Àwọn mélòó ni ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lápèjúwe ajẹ́bi 200 million. Nínú 200 million àwọn 100 million they are daily workers. Àwọn eléyìí ń jẹun tí wọ́n ń ṣe lójúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ sọ́jà kó ń ṣe pé wọ́n lọ tajà, wọ́n ṣe pé wọ́n lọ rajà, ọ̀pọ̀lọpọ̀ wọ́n lọ sáàrù ni. Àwọn tí wọn ò sáàrù, àwọn ọlọ́kadà mẹ́mẹ́ tí wọ́n sọ fọmọ pé dákun mú ń bọ̀ wá jẹ́ kí n sáré jáde láàárọ̀, a sáré ṣiṣẹ́ lọ, a dé afúnlówó oúnjẹ, afúnlówó skul. Àwọn ọlọ́jà náà mẹ́mẹ́ tó pé tí wọ́n bá tà lénìí inú wọn á fi jẹun, wọ́n ti wà nínú ilé wọn ò lọ́bì kankan. 50 million nínú 100 tó kù ó ní àwọn ọmọ tí àwọn daily workers yìí bí. 50 million nínú wọn ó jẹ́ 150. 30 million òun làwọn òṣìṣẹ́ ìjọba government workers. 11 million làwọn poorest of the poor, àwọn tí wọn ò rọ́wọ́ họrí. 9 million tó kù làwọn olóṣèlú. So tí ìjọba Nàìjíríà bá mọ̀ wípé àwọn fẹ́ ṣe dáa, àwọn fẹ́ kojú COVID-19 thoroughly, àfikún kétà fún gbogbo wa pátápátá. Tí o bá tẹ̀ fẹ́ kétà fún gbogbo wa pátá nínú 190 million people náà gbọ́dọ̀ kétà fún. Wọ́n dẹ̀ mọ̀ bí wọ́n ṣe lè rí à, wọ́n mọ̀ ṣe fẹ́ fún wa ní nǹkan. Ẹni sọ pé àwọn tí ò rọ́wọ́ họrí, ta ló rọ́wọ́ họrí ní Nàìjíríà mọ́ báyìí? Sẹ́ẹ̀dì tó pé kò rí tìjọba rò, ó ṣe títí ẹ̀ kí ìjọba náà máa ṣe títí ẹ̀ may disturb yín, bọ̀ ẹ jẹ́ kí n máa jẹ́ láàárọ̀ bọ̀ ìjọba ti disturb wọn pẹ̀lú COVID-19. Tíjọba wá gbìyànjú láti attend sí mẹ́tẹ̀ẹ̀ta yìí, àkọ́kọ́ ń bẹ̀ kí wọ́n ṣe total lockdown ká dúró sílé ká ló dẹ̀ gbọ́ síjọba lẹ́nu. Ẹlẹ́ẹ̀kejì onígbékún fún gbogbo wa ní ntá jẹ ní ntá mọ̀, à ń pín ẹ̀sì òràn, à ń pín sẹ̀mó òràn, à ń pín indomie òràn, à ń pín ẹ̀wà òràn. Ntó òràn ni pé ẹ fún everybody lówó, ntó bá wo olúkálukú jẹ yóò lọ rà, ntó bá wo olúkálukú mu yóò lọ rà, á jẹun á mọ, kò ní sí wàhálà, á dúró sínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìkan tẹ́ tó fẹ́ ṣe tí ó kárí òun náà ni ti NEPA tẹ́ sọ pé ẹ fẹ́ sanwó rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ san. Agbọ́nni news láìpẹ́ yìí pé ìkan lára àwọn NEPA wọ́n lọ pín bill, ibẹ̀ wọ́n ti lù tí wọ́n fọ́ lójú tí wọ́n ṣe léṣe. Ìkan lára àwọn èèyàn mi tó jẹ́ òṣìṣẹ́ NEPA tó fẹ́ máa pẹ́ bíìlì káàkiri, ó wá ní àfà ẹ̀sà a ti sẹ́ndì owó bíìlì yín ní text message sórí fóònù yín, mú ní tẹ̀sí ló dáa jù, because a angry man is an angry man.
gbogbo ẹnikẹ́ni tẹ́bi bá ti ń pa lára rẹ̀ ò yá, gbẹnikẹ́ni tẹ́bi bá ti ń pa ni ó fa wàhálà. ìlójú sọ pé COVID-19 is a third world war, ara ní everybody. so kọ́lọ̀ ọba ọmọ fi ara ní ẹnì kọ̀ọ̀kan wa, kọ́lọ̀ ń jẹ́ ká dúrà gbogbo ogun tá à ń béèrè kọ́lọ̀ ń ṣe fún wa, má fi bí pa wá, má fi àbá wa jà, má sì ní wá lára. báwo wá ni ìjọba bóò ni wọ́n ṣe rí lákòókò COVID-19? Inshallah, the next episode we will expatiate better. Assalamu alaikum.